àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn tá bá dẹjú sílẹ̀ àórí mú òun làwọn àgbàlagbà máa ń sọ ò ṣe bá sọ fún yín pé bẹ́nìkan bá náwó kan tá bá ní kò tí ì dórí ipò kan ó náwó kan ó túbì kan ṣe ó ṣe kíní kan nǹkan tí wọ́n ń pè ní politics strategy nìyẹn. Ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni yẹn pé ṣówó ẹ̀ ló ná àbówó tó lẹ́tọ̀ọ́ tó jẹ́ pé tó wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tó jẹ́ pé dọ́dọ̀gbọ̀n ó gbọ́dọ̀ ná ṣóun ló ná. Àwọn ò kí ń ṣọmú àlè tó ń fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀. Ṣé ẹ ti gbọ́ mi dáadáa sà? Àwọn ò ní sọ pé nítorí ohun tá a máa jẹ ká wá ba ohun tá a fẹ́ jẹ́ ká bàjẹ́. Nítorí ẹ̀bùn kékeré ká wá ta ọlá àwọn ọmọ wa. Àwọn kan lábẹ́ comment section mi wọ́n ní òkodoro ti gbowó òṣèlú. Ẹ lọ béèrè káàkiri ẹni tẹ́ ẹ bá mọ̀ tó bá mọ̀ mí tàbí ẹni tẹ́ ẹ mọ̀ tó túmọ̀ mí tàbí àwọn ọ̀rẹ́ mi tó túmọ̀ mi wọ́n á sọ fún yín pé mi ò ṣe òṣèlú kankan. Kì í ṣe pé bí mi ò ṣe mọ́ o, mi ò ṣe rí. Àwọn ẹnìkan jáde tó jẹ́ pé ibẹ̀ ni ẹni tí wọ́n lọ mú wá tó wá kó wá ṣe gómìnà ibẹ̀ ló sọ pé ìlú tóun ti wá. Àwọn yẹn ti jáde wọ́n ti sọ̀rọ̀ o. Ṣé àmọ́ pé mo sọ ọ́ nu fọ́nrán tí mo sọ ọ́ lẹ̀ kọjá pé àwọn yẹn ti jáde wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní kò ṣeé ṣe káwọn gbé ọmọ ọba fọ́sùn. Ẹ jẹ́ ká wo àwọn tó ṣe eré sẹ́yìn bí ìgbésí ayé wọn ṣe rí bí ìgbésí ayé àwọn ọmọ wọn ṣe rí. Ẹ jẹ́ ká wá wo àwọn tí wọn ò ṣe dáadáa àtàwọn tó ṣe dáadáa yẹn ẹ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ra wọn ṣó jọra wọn àbí kò jọra wọn. Ẹni tẹ́ ẹni kó wá ṣe gómìnà wa iléeṣẹ́ wo ló ní lógùn state yìí? Ibo lóyìn fẹ́ sì sí lógùn state yìí? Ẹni mélòó ló ń jẹ lábẹ́ tí wọ́n ń gba sálárì nínú iṣẹ́ tí wọ́n fọwọ́ ra wọn ṣe níṣẹ́ ògùn wọn tó wà lábẹ́ ẹni tó ẹ̀ pè ní tẹ́ ẹni kó wá ṣe gọ́fúnà tí kì í ṣọmọ Ògùn state yìí. Olóṣèlú tó jẹ́ olóṣèlú òdodo tó jẹ́ olóṣèlú òtítọ́ ó wà o. Irú wọn ni ẹni tá a tẹ̀lé tá a ní òun la fẹ́ ní gómìnà nípìnlẹ̀ Ògùn yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ àti bàbá kan tó sọ̀rọ̀ lórí gúùpù ibi tí mo pọ́ọ̀sì ẹ̀ sí ó ní mi ò ní làákàyè ẹ mà ṣe mo mà dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé ẹ rí ẹni tó sọ̀rọ̀ yẹn a ò ní sọ̀rọ̀ ságbàlagbà ṣùgbọ́n àfi làákàyè tí pàṣọ ọ̀rọ̀ bọ̀ wọ́n lára. Tó bá jẹ́ ọmọ Ògùn ní ẹni tòótọ́ bọ́ síta kó wá búra tọ́ka ibi tó jẹ́ ilé bàbá ẹ̀ tọ́ka ibi tó jẹ́ ilé ìyá ẹ̀ ibi tó bá sì ìyá ẹ̀ sí tọ́ka ẹ̀ ibi tí wọ́n sin bàbá ẹ̀ sí tọ́ka ẹ̀ ká mọ̀ bóyá ọmọ ọkọ ọ̀ríjínà ìpínlẹ̀ Ògùn òun ló jẹ́. Bàbá rere ni bàbá sáà òun ló tọ́ sí ipò yẹn láti lọ òun kọ́ òun ni iṣẹ́ olóyè kẹ́ẹ̀kọ́ mú forklift kẹ́ẹ̀kọ́ fi gbé lọ sórí ipò yẹn torí pé àwa kọ́ la máa dìbò àwa kọ́ la máa sọ pé ẹni tá a fẹ́ lélẹ́yìí ẹni tá a fẹ́ lélẹ́yìí. Àwọn àgbàlagbà ní ìbéèrè kò fàjà ẹ bá wa bí wọ́n gbogbo nǹkan tá a sọ yìí tó bá ti lè wá sí gbangba kó wá sọ ẹ jẹ́ kó wá sọ. Mo kú jẹ́rìí àwọn ọba wa wọn kì í ṣe oníjẹkújẹ ọba látọ̀dọ̀ bàbá wa lákètì lẹ́gbà
àwọn bàbá wa tó wà ní Yewa, àwọn bàbá wa tó wà ní Rẹ́mọ, àwọn àgbààgbà tó wà ní ilẹ̀ Ìjẹ̀bú, kọ́lọ́run ọba kó bá wa fọ̀run kẹ́ bàbá wa Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú, kọ́lọ́run ọba kó wá bá a mẹ́rin re dórí ipò. Àwọn bàbá wa tó jórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Ẹ̀gbá yìí wọn kì í ṣe oníjẹkújẹ ọba o. Àwọn ọba tá a ní wọ́n ń jí àjẹ́lẹ̀ fáwọn ọmọ wọn ni o, torí ẹ̀ lọ́ ṣe fún wa ní pé ó fún wa ní hint wọ́n náà wà ní kẹ́sẹ́ pé ọmọ Ògùn sógùn òun ní ká fi ìbò ọdún tó ń bọ̀ ṣe o. Tó bá ti lè ṣẹlẹ̀ tájèjì tó ń bá wa dulẹ̀ yìí tó bá wù ní ilẹ̀ yìí mọ́ wa lọ́wọ́, ká ti gbà yí pé bó ṣe máa rí gbogbo ìgbà nìyẹn o. Àjèjì ló máa kọ̀ǹtró wa nípìnlẹ̀ Ògùn. Àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n máa pa òwe kan, òwe tó máa ń dùn nú mi ní gbogbo ìgbà ni láti máa pa ní pé ohun tí a ò bá nígbà ní olówó tálíkà ni a ti máa kọ́. Ó ṣeé ṣe tí a ò bá kọ́ ní tálíkà tá bá dolówó tán a lè má lè kọ́ mọ́. Kí ni gbogbo àtótónu mi ni pé nígbà tí mo pòsì àwọn fọ́nrán tá a fi ń tako ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé láti wá fi ẹni tí ò ṣọmọ ìpínlẹ̀ Ògùn ṣe gómìnà wa, a ní a ò ní tẹ̀lé, a ò ní sọ̀pọ̀tì ẹ̀. Ẹni tá a mọ bàbá ẹ̀, tá a mọ̀ ìyá ẹ̀, tá a mọ̀ lé bàbá ẹ̀, tá a mọ̀ lé ìyá ẹ̀, òun la máa tẹ̀lé. Ìpinnu wa dúró síbẹ̀. Mo wá post àwọn fọ́nrán yẹn, àwọn kan lábẹ́ comment section mi wọ́n ní òkodoro ti gbowó òṣèlú. Ẹ lọ béèrè káàkiri ẹni tẹ́ ẹ bá mọ̀ tó bá mọ̀ mí, tàbí ẹni tẹ́ ẹ mọ̀ tó tún mọ̀ mí tàbí àwọn ọ̀rẹ́ mi tó tún mọ̀ mí, wọ́n á sọ fún yín pé mi ò ṣe òṣèlú kankan. Kì í ṣe pé bóyá mi ò ṣe mọ́ o, mi ò ṣe rí. Kí ló fà á tí mi ò fi ṣe ni wípé nǹkan tó máa mú mi má ṣe òtítọ́, nǹkan tó máa mú mi má ṣe òdodo, mi ò fẹ́ súnmọ́ sàkání ẹ̀. Olóṣèlú tó jẹ́ olóṣèlú òdodo, tó jẹ́ olóṣèlú òtítọ́, ó wà o. Irú wọn ni ẹni tá a tẹ̀lé, tá a ní òun la fẹ́ ní gómìnà nípìnlẹ̀ Ògùn yìí. Inú mi wá dùn lọ́pọ̀lọpọ̀. Àwọn ẹnìkan jáde tó jẹ́ pé ibẹ̀ ni ẹni tí wọ́n lọ mú wá tó wá kó wá ṣe gómìnà, ibẹ̀ ló sọ pé ìlú tóun ti wá. Àwọn yẹn ti jáde, wọ́n ti sọ̀rọ̀ o. Ṣé àmọ́ pé mo sọ ọ́ nu fọ́nrán tí mo sọ ọ́ lẹ̀ kọjá pé àwọn yẹn ti jáde, wọ́n ti sọ̀rọ̀. Wọ́n ní kò ṣeé ṣe káwọn gbé ọmọ ọba fọ́sùn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ àti bàbá kan tó sọ̀rọ̀ lórí gúùpù ibi tí mo pòsì ẹ̀ sí, ó ní mi ò ní làákàyè. Ẹ mà ṣe, mo mà dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé ẹ rí ẹni tó sọ̀rọ̀ yẹn? A ò ní sọ̀rọ̀ ságbàlagbà, ṣùgbọ́n àfi làákàyè tí pàṣọ ọ̀rọ̀ bọ̀ wọ́n lára. Àwọn ò kí ń ṣọmú àlè tó ń fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀. Ṣé ẹ ti gbọ́ mi dáadáa sà? Àwọn ò ní sọ pé nítorí ohun tá a máa jẹ ká wá ba ohun tá a fẹ́ jẹ ká bàjẹ́. A nítorí ẹ̀bùn kékeré ká wá ta ọlá àwọn ọmọ wa àti àwọn ọmọ wa tí wọ́n ò tí ì dé, kí wọ́n máa fi èpè ránṣẹ́ sí wa níbi tí a bá wà. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo àwọn tó ṣe eré sẹ́yìn, bí ìgbésí ayé wọn ṣe rí, bí ìgbésí ayé àwọn ọmọ wọn ṣe rí. Ẹ jẹ́ ká wá wo àwọn tí wọn ò ṣe dáadáa àtàwọn tó ṣe dáadáa yẹn, ẹ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ra wọn. Ṣó jọra wọn àbí kò jọra wọn? Torí ẹ̀ la ṣe ń pariwo pé
àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn tá bá dẹjú sílẹ̀ àórí mú òun làwọn àgbàlagbà máa ń sọ ò ṣe bá sọ fún yín pé bẹ́nìkan bá náwó kan tá bá ní kò tí ì dórí ipò kan ó náwó kan ó túbì kan ṣe ó ṣe kíní kan nǹkan tí wọ́n ń pè ní politics strategy nìyẹn. Ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni yẹn pé ṣówó ẹ̀ ló ná àbówó tó lẹ́tọ̀ọ́ tó jẹ́ pé tó wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tó jẹ́ pé dọ́dọ̀gbọ̀n ó gbọ́dọ̀ ná ṣóun ló ná. Mo rí flyer kan tọ́wọ́n kan póòsì tó sọ wípé tó bá jẹ́ ọmọ Ògùn ní ẹni tòótọ́ bọ́sítà kó wá búra tọ́ka ibi tó jẹ́ ilé bàbá ẹ̀ tọ́ka ibi tó jẹ́ ilé ìyá ẹ̀ ibi tó bá sì ìyá ẹ̀ sí tọ́ka ẹ̀ ibi tí wọ́n sin bàbá ẹ̀ sí tọ́ka ẹ̀ ká mọ̀ bóyá ọmọ ọkọ ọ̀ríjínà ìpínlẹ̀ Ògùn òun ló jẹ́. Ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ wà nú ẹgbẹ́ wọn tí ẹ̀rọ òótọ́ ọ̀rọ̀ lẹ́tẹ́ ò lè sọ àtúbọ̀tán gbogbo yín ò lè dáa torí pé ẹ fẹ́ kó wá sóko ẹrú ni. Olóṣèlú tó ń ṣe nǹkan tó fẹ́ ipò á ṣe dáadáa fún yín tọ́wọ́ ẹ̀ bá ti wá tèkú dàńkọ́ kí lè mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀. Inú wa yìí kò ṣeé ṣì inú wa yìí kò dàbí igbá tábà bomi sínú igbá tí tàwọn jí bá wà nú ẹ̀ àárí ẹ lọ́dọ́mí inú tàwọn jí wà nú ẹ̀. Bàbá bomi sínú igbá bí yẹ̀pẹ̀ bá wà nú omi àárí ṣé mi ló bomi oníyẹ̀pẹ̀ wá fún lọ́dàánú. Inú ò dàbí igbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ádámọ̀ ọmọ àmú dúdú á fi sínú wọ́n máa mú funfun wọ́n máa tú síta ẹ̀ wọ́n máa pè wọ́n léèyàn. Bàbá rere ni bàbá sáà òun ló tọ́ sí ipò yẹn láti lọ òun kọ́ òun ni iṣẹ́ olóyè kẹ́ẹ̀kọ́ mú forklift kẹ́ẹ̀kọ́ fi gbé lọ sórí ipò yẹn torí pé àwa kọ́ la máa dìbò àwa kọ́ la máa sọ pé ẹni tá a fẹ́ lélẹ́yìí ẹni tá a fẹ́ lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ẹni tẹ́ ẹni kó wá ṣe gómìnà wa iléeṣẹ́ wo ló ní lógùn state yìí ibo lóyìn fẹ́ sì sí lógùn state yìí ẹni mélòó ló ń jẹ lábẹ́ tí wọ́n ń gba sálárì nínú iṣẹ́ tí wọ́n fọwọ́ ra wọn ṣe níṣẹ́ ògùn wọn tó wà lábẹ́ ẹni tó ẹ̀ pè ní tẹ́ ẹni kó wá ṣe gọ́fúnà tí kì í ṣọmọ Ògùn state yìí. Ẹ bá wa bí wọ́n léèrè torí pé àwọn àgbàlagbà ní ìbéèrè kò fàjà. Ẹ bá wa bí wọ́n gbogbo nǹkan tá a sọ yìí tó bá ti lè wá sí gbangba kó wá sọ ẹ jẹ́ kó wá sọ. Mo kú jẹ́rìí àwọn ọba wa wọn kì í ṣe oníjẹkújẹ ọba látọ̀dọ̀ bàbá wa lákètìlẹ̀gbà àwọn bàbá wa tó wà ní Yewa àwọn bàbá wa tó wà ní Rẹ́mọ ọ̀hún àgbààgbà tó wà ní ilẹ̀ Ìjẹ̀bú kọ́lọ́run ọba kó bá wa fọ̀hún kẹ́ bàbá wa Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú kọ́lọ́run ọba kó wá bá a mẹ́rin re dórí ipò àwọn bàbá wa tó jórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Ẹ̀gbá yìí wọn kì í ṣe oníjẹkújẹ ọba o ọ̀wọ́n ọba gidi ni o ní Ògùn state wa yìí ọba gidi la ní o àwọn ọba wa wọn ò ṣe oníjẹkújẹ o wọn ò ṣe ọba tó máa jẹ tèní tó máa jẹ mọ́tọ̀lá tí wọn ò ní í jí àjẹ́lẹ̀ fáwọn ọmọ àwọn ọba tá a ní wọ́n ń jí àjẹ́lẹ̀ fáwọn ọmọ wọn ni o torí ẹ̀ lọ ṣe fún wa ní pé ó fún wa ní hint wọ́n náà wà ní kẹ́sẹ́ pé ọmọ Ògùn sógùn òun ní ká fi ìbò ọdún tó ń bọ̀ ṣe o tó bá ti lè ṣẹlẹ̀ tájèjì tó ń bá wa dulẹ̀ yìí tó bá wù ní ilẹ̀ yìí mọ́ wa lọ́wọ́ ká ti gbà yí pé bó ṣe máa rí gbogbo ìgbà nìyẹn o àjèjì ló máa control wa nípìnlẹ̀ Ògùn. Mo sọ nínú fọ́nrán tó kọjá pé tó bá ti ń ṣe ní àwọn state kan ẹ sọ fún wọn pé kó má gbowó Ògùn state o gbogbo owó tó ná ó ti ṣe àwọn ipò kan ní ìlú kan tẹ́lẹ̀ àwọn owó tó yẹ kó ná síbẹ̀ tí ò ná síbẹ̀ òun ló wá ná fún wa o bàbá ṣoore fẹ́ni dúdú ká má retí pé bóyá ẹni dúdú á sọ padà ibi ìbáyìí ti bọ́ ẹ sọ fẹ́ni yẹn kó lọ state mi kó tó lọ claim state mi nílẹ̀ Yorùbá yìí
tó bá wá ṣe nílẹ̀ Yorùbá ó lè gbalẹ̀ Haúsá lọ kó nọmọ Haúsá lòun tàbí kó gbalẹ̀ Ìgbò lọ kó nọmọ Ìgbò lòun ní Ògùn state kò lè ṣeé ṣe o. Wọ́n ò lè mọ dídí ọ̀bọ lé wa lọ́wọ́ láéláé. Wọ́n ò tẹ̀lé pò wá ní dẹ̀dẹ̀wùrẹ́ abẹ́lé pé atatantolo ni wá a kì í ṣe afọ́kùngbẹ́mu. Báwọn ẹgbẹ́ yẹn náà bá ti wà ya afọ́kùngbẹ́mu tó jẹ́ pé ohun tó ń jẹ lọ́wọ́ báyìí ohun lọ́mọ̀. Wọ́n ò sí làákàyè orí wọn sílẹ̀ pé ṣé nǹkan tá à ń ṣe yìí ṣó lè lẹ́yìn rẹ̀, ṣé àtúbọ̀tán rẹ̀ ṣó lè wà nínú ẹ̀, tó pọ́sibù ṣá. Kẹ́ ẹ má mú ọmọ oyè fòye kẹ́ wá lámú yàn láti ta, ṣé kò tẹ wá sẹ́ni tó wá lálùbáríkà mọ́ nínú ẹgbẹ́ yẹn láti fà á lẹ̀, ṣé kò sí olóríire mọ́ nínú ní ìpínlẹ̀ Ògùn bíbáyìí láti fà á lẹ̀ tó wá jí àjèjì. Òun lẹ fẹ́ lọ mú wá kó wá máa kọ̀ǹtúrò wa, kò lè ṣeé ṣe. Ẹ yẹyẹ wa ẹ bá a pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó lọ káàkiri kó kàn wọ́n lára. Èmi ò kì í ṣe olóṣèlú o, ẹ lọ bèrè o. Mi ò kì í ṣe politician o, mi ò ṣe rí. Tábàtẹ́pá nítorí ó ti ṣe tẹ́lẹ̀ bóyá ó ti dà ní kíníkan olóṣèlú kankan ò dé mi rí o. Mi ò sì gbowó lọ́wọ́ olóṣèlú, ṣùgbọ́n ìka tó bá tọ́ sí mú òun lọ́wọ́ bàbá wa ní òye gbọ́dọ̀ fi re mú. Tó ṣeé ṣe kẹ́ ẹ máa tàpàkù báyìí kẹ́ máa fi re mú ni ìka tó fi re mú rè wá kílódé tó ṣe bẹ́ẹ̀ ká máa àtàpàkù kẹ́ máa fi re mú rárá o. Ìka tó bá tọ́ sí mú òun la gbọ́dọ̀ fi re mú. Àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn á dà fún wa kò ní bàjẹ́, á máa dùn ní o kò ní kàn o. Ẹ bá pín fún ẹ jẹ́ kó lọ káàkiri ó kó dórí ọ̀rọ̀ ní mídíà ire o.